A kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń wò wá nílé. Ojú tẹ̀ ń fi wò wá ò ní fọ́ o, láṣẹ Èdùmàrè. Ẹ wo àwòrán àwọn arábìnrin àtàwọn èèyàn tó wà níbẹ̀ tẹ̀ ń wò yìí. Àwọn ló kóra wọn jọ o láti lọ bá olóyè Fayose nílé. Wípé ṣé aṣíwájú Ahmed Bọ́lá Tinubu tó gbagbá sùn lẹ́yẹ láti jẹ́ ààrẹ wa nílẹ̀ Nàìjíríà lọ́dún 2023. Wọ́n náà fẹ́ mọ̀ káwọn lè mọ ẹni táwọn ó tẹ̀lé. Gbogbo wa la sì mọ̀ wípé gómìnà wa tẹ́lẹ̀ rí nílùú Èkìtì, Ayo Fayose, ẹni tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn ni nílẹ̀ Yorùbá àti lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀. Arábìnrin wa, ẹgbọ́n mọ̀ràn tèmi fẹ́ fún yín o. Ẹ má wulẹ̀ dára yín láàmú o. Yorùbá nation làwa fẹ́ báyìí o. Èyí tá a jọ jẹ́ Nàìjíríà yẹn tó gẹ́. Nàìjíríà tá a jọ jẹ́ títí táwọn Fúlàní ń pa wá bí ẹran. Nàìjíríà tá a jọ jẹ́ títí tí ilé ìwòsàn wa ò dáa, tí kò sí ìtọ́jú tó péye níbẹ̀. Nàìjíríà tá a jọ jẹ́ lápapọ̀ títí tá a rómi gidi lò, tí iná wa ò dáa, tójú ọ̀nà wa ò dáa. Ẹ sì tún sọ̀rọ̀ nípa 2023. Wọ́n ń pa wá lọ́tùn, wọ́n ń pa wá lósì, ìyẹn àwọn ọmọ Yorùbá. Ṣùgbọ́n gbogbo ìròyìn ni pé bẹ́ẹ̀ sì dé ipò lọ́dún 2023 lè tún sáré ẹ̀ káàkiri. Ọlọ́run ò ní fún yín ṣe o, torí Odùduwà nation làwa fẹ́ báyìí. Kí Yorùbá ó dá dúró, ká dọ́mú ìyá wa gbé o, ká jórúkọ bàbá wa. Bẹ́ẹ̀ ni ohun tá a fẹ́ lásìkò yìí nìyẹn. Tó bá wu olóyè Bọ́lá Tinubu kó máa bọ̀ wá sódì Odùduwà nation láti wá jẹ ààrẹ wa, kò sí wàhálà ń bẹ̀. Àwọn ọmọ Yorùbá á tẹ̀lé wọn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ Nàìjíríà 2023 ni, yóò le díẹ̀ o. Bẹ́ẹ̀ ni. Torí tá a bá ní ká wò ó, a ti gbòmìnira náà ń sìn, ó ṣe díẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tá a ti gbòmìnira, kí ni kókó àṣeyọrí tá a rí lórílẹ̀‐èdè Nàìjíríà? Mo wò ó títí mi ì rí nǹkan kan tọ́ka sí báyìí. Ipe nǹkan léyìí gan-an làwọn ìjọba ṣe fún wa o, tí ò sí wẹ̀. Tàbí ta lè pé wọ́n ṣe fún wa, ta lè fi wé ti òkè òkun, kò sí o. Gbogbo ọ̀nà ni wọ́n fi fẹ́ẹ̀lì wa bí àṣà àwọn olóyìnbó. Kí là wá ń wí, àbí ṣáà máa wá tanra wa jẹ ni? Tó bá ń tàn mí, èmi ò ní tanra mi o. Bẹ́ẹ̀ ni. Orílẹ̀-èdè wa tá wà yìí, ìyẹn location 419 yìí ò dáa rárá. Ohun tá a fẹ́ lásìkò yìí ni pé ẹ̀yin gómìnà wa pátá nílẹ̀ Yorùbá, àtẹ̀yin tẹ́ ti jẹ sẹ́yìn rí, àtẹ̀yin olóṣèlú wa pátápátá, kẹ́ ẹ ya pera yín jọ, kẹ́ ẹ wá bẹ́ẹ̀ sì yọ wá kúrò nínú oko ẹrú yìí ni o. Bẹ́ẹ̀ ni, ká kúrò nínú oko ẹrú, ẹ jẹ́ kí Yorùbá ó dá dúró. Yorùbá nation now. Yorùbá nation now. Ó ti tó gẹ́ báyìí. Yorùbá nation la fẹ́. Bẹ́ẹ̀ ni, gbogbo wa ẹ jẹ́ ká dìde, ká dúró tira wa, ká máa jẹ́ Yorùbá nation. Bẹ́ẹ̀ ni, ó yẹ ẹ jẹ́ ká nìṣó lókè, ká lọ gbọ́ ohun tí arábìnrin yìí sọ gan-an. Ṣé máa ń pè fúnra yín? Àti gbogbo àwọn tí a bá lórí ìjókòó náà, àti gbogbo ẹ̀kọ́ pé visit very important. I just thought I could not come to Ekiti State without coming. Ekiti ẹ̀ ṣe háì bẹ́ẹ̀ tí ẹ̀ sí bí akíní lórí fóònù náà mo wà ní mo ti pẹ́ tí mo ti wá ní bóyá àgbà tí mo wá ní bẹ̀rẹ̀ last election. So mo kí ní kọ́ pé níwá tá a wá nǹkan tá a wá ṣe nǹkan tí ẹ̀yin náà ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ti jẹ́ pé àsọ fún mi pé àkọ́ ṣùgbọ́n ṣe tẹ́yìn náà bá ti rí kọ́ kò sígbà tí mo pè ní first come first speak
ẹ máa gbé ní appreciate ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ní àdébàjẹ́ lọ́wọ́ ara wa àdìtẹ́ lọ́wọ́ ara wọn ní fi wá búra wa èèyàn dáadáa ni ní gbàtẹ́jẹ̀ jẹ́ gọ́fúnà bíbá yìí náà àmọ́ yàtọ̀ sí nǹkan tá a wà nú ẹ̀ sí ó gbẹnu mi láti sọ gbẹnu ni máa fi sọ kò dẹ̀ síbi tó bá gbé lọ kó sọ pé mo sọ bẹ́ẹ̀ gbogbo ẹnu mo fi sọ so I appreciate yín àdẹ̀gbà fún yín àdẹ̀ recognize yín ẹni tó bá ní òun rí Fáyòsé òun ò lè yàn ó ń tọrọ ẹ̀ ní o onílẹ̀yìn ọ̀tá tó yóò dé bíbá yìí kò tí ì wá sẹ́kìtì má jẹ́ ká tọra wa so ọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun ló gbé wa dé bíbá yìí nítorí pé kí ni a believe pé tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò bá jẹ́ president wa ní next dispensation yìí ta ló fẹ́ jẹ́ àwọn ọ̀pọ̀wọ́ Ọlọ́run ló wà ṣùgbọ́n à ń gbìyànjú pé kí Ọlọ́run gbà fún àdúgbò Nàìjíríà níbi tá a dé dúró yìí Ọlọ́run kó ṣàánú wa o Ọlọ́run kó ṣàánú wa bẹ Ọlọ́run a ní ìdènà tó ní vision tó ní passion tó dẹ̀ tún máa ní action láti gbé Nàìjíríà ìdébi tá à ń fẹ́ gbogbo wa là ń lọ sílùú òkèèrè káàkiri all over the world àdèmọ bí mi ṣe rí àwọn bí gbogbo nǹkan ṣe rí gbogbo nǹkan tó lóun fi ń kẹlù ló fi kẹwàá Nàìjíríà yìí ibi táwa ti wá dá ẹ̀ṣẹ̀ náà táàrọ̀ náà lọ táàrọ̀ ojútùú ẹ̀ tí gbogbo ẹ̀ dà kò tí ì yé wa ṣùgbọ́n a believe pé tí Ọlọ́run bá bá gbé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu débẹ̀ ọ̀nà náà á tún clear rẹ̀ díẹ̀ nítorí pé téèyàn bá dé position tí ò ní vision kó tó lọ bí àbí tí ò ní idea àkótó fi ṣe àti mọ ọkọ tí Aṣíwájú ṣe lẹ́kọ̀ọ́ àti rí nǹkan tó ṣe àti rí transformation bẹ̀ téèyàn dé kókó lè mọ̀ yàtọ̀ bóyá ìlú kan ló wà bí gbogbo nǹkan bí ìgbà tó wà ń lo ìbò náà ibi tí mo gbé Àgọ́dọ̀ mo gbé 24/7 nínú wa kò ṣẹ́jú ara àwọn developmental progressive kìnìún náà ni kò dẹ́ ṣe Àgọ́dọ̀ nìkan many estates lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n ti ní good initiatives láti make sure pé environmental kìnìún wa ibi tá à ń gbé téèyàn ti ẹ̀ wọ ibi téèyàn gbé kínú èèyàn ti ẹ̀ jù pé ibi ni mò ń gbé many places kan lórí bẹ́ẹ̀ ní Nàìjíríà yìí so a dẹ̀ nídìí àwọn leaders tó jẹ́ pé wọ́n máa tọ̀nà pé bó ṣe yẹ kọ́ mo wà ní wáyé lélẹ̀ bó ṣe yẹ ní ìwúrí lélẹ̀ ebi para ìyá jẹ́ àwọn èèyàn gbogbo wa náà oríṣiríṣi wà pẹ́ so a nídìí èèyàn tó jẹ́ pé wọ́n ní tara aráàlú wọ́n dẹ̀ ní àníyàn dáadáa láti make sure pé Nàìjíríà yìí ó yàtọ̀ sí ibi táwa lé ní orí kọ́ni máa sọ̀rọ̀ aṣíwájú fún yín ẹ̀yin fúnra yìí ẹ ti mọ̀ wọ́n yìí fojú àwa yìí pàpà lọ so nǹkan tá a wá rí yín fún ó ti jẹ́ pé kò wà kò ní pé bóyá a sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àbúrò àbí pákọ̀bà nǹkan tá a wá rí yín fún ni pé ẹ̀yin náà ẹ kú lé o akíyípẹ́ ẹ kú lé a dẹ̀ mọ̀ pé ọmọ aṣíwájú ni yín sí lẹ́gbẹ́ aṣíwájú o ẹ wà lẹ́gbẹ́ aṣíwájú pàdípàdí àwọn kan ní pàdí aṣíwájú ni yín so whichever way it is a kò fẹ́ kí yín pé courtesy demands that we come here to say hello to also intimate you on why we are in Ekiti State because there is no way we come into Ekiti State without seeing you. If we come to Ekiti State and we don't see you, we have not come to Ekiti State. That is the main reason why we are here, and we want to, also solicit that, you key into our vision, you key into our agenda, irrespective of your political affiliation. Because Aṣíwáju's project is not about anybody's political affiliation. It's a collective effort, it's a collective determination, it's a collective commitment, collective struggle, because we have to rescue this country from where it is. Àwa dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run Aṣíwájú máa débẹ̀. Àmín. Ọ̀sẹ̀ ní dáwọn ló débẹ̀. Ìtọ̀ tó bá tọ̀ báyìí la máa bá wọn tọ̀ ká máa make sure pé ìlú yìí ibi tí a gbé dé yìí Ọlọ́run bá wa develop ẹ̀ jù báyìí lọ. Ọlọ́run á gbàdúrà wa, Ọlọ́run á dẹ̀ gbà fún wa. Ẹ ṣé o.